Folúkẹ́ Dáramọ́lá wọ́n gbé márúwá wọ́n gbé fún Folúkẹ́ Dáramọ́lá wípé kó fún Rónkẹ́ Folúkẹ́ Dáramọ́lá fún Rónkẹ́ ṣé rí Rónkẹ́ fi mọ́tò ó fi márúwá yẹn ó fi crash ni ó fi ní accident ni ó fi crash kó jáde síta kó wá di bọ́ǹkì ẹ̀ ṣùgbọ́n nígbà tó máa padà fún Folúkẹ́ ní ìgbà tó máa padà fún wa ní kinní ó ní ó lọ́kadà yẹn ó ní márúwá yẹn ó lójú ọ̀nà yẹn ló bàjẹ́ ó lójú ọ̀nà yẹn ló bàjẹ́ ibẹ̀ yẹn ò dá ọ̀nà yẹn ò dá ibùdó márúwá yẹn ó ní wọ́n gbé márúwá fún ó lójú ọ̀nà yẹn ló bàjẹ́ onírọ́ ìkà aláìmoore ẹ̀dá ẹnìkan wá sọ́dọ̀ Àgbàlá Gabriel nígbà kan bóyá arákùnrin yẹn ni wọ́n jí márúwá lọ ni o àbí ó sọ wípé wọ́n gba márúwá lọ́wọ́ ẹ máa rántí ọkọ àtìyàwó ọ̀rọ̀ wọn ò padà tálí o àwọn èèyàn padà dáwó fún wọn ò dá sọ́rọ̀ ayé wọn mọ́ ó ní kéèsì kan lọ́jọ́ ẹ̀ wọ́n wá ní ṣe pẹ̀lú márúwá Àgbàlá wá rò wípé bóyá kí wọ́n ra márúwá fún máa yẹn ṣó yẹn ti pẹ́ àwọn tó bá jẹ́ fáǹsì Àgbàlá dáadáa máa rántí ọ̀rọ̀ kéèsì márúwá ṣé wá rí nígbà yẹn Rónkẹ́ ó gbé Àgbàlá rò wípé Rónkẹ́ ó kàn páàkì mọ́tò yẹn ó páàkì márúwá yẹn ó gbé sí kinní ní ilé ó kàn máa fi wá sí church lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá gbé màmá wá wọ́n wá rò wípé kí wọ́n try láti sẹ́ẹ̀tì Rónkẹ́ up Àgbàlá fẹ́ sẹ́ẹ̀tì Rónkẹ́ up pé gbogbo náà tún máa pé kó tún máa help Rónkẹ́ ṣe gẹ́tì kan tí mo sọ kó náà wà kí màmá náà pé kó wọ́n máa ra márúwá yẹn Rónkẹ́ wá jáde síta Àgbàlá èmi àtàgbàlá àkè ń sọ̀rọ̀ mọ́ Àgbàlá lè já mi Àgbàlá ti rò wípé owó tí wọ́n bá pa yẹn because he told me about it mo wá ní ẹ lọ rà ń tanà wá ìdíje púpọ̀ wọ́n Rónkẹ́ lè fẹ́ rà ó ní àkọ́tún pé Rónkẹ́ náà kó fi sẹ́ẹ̀tì ọ̀ pé nǹkan tí Rónkẹ́ náà bá fẹ́ máa ṣe kó máa kàn jókòó síbẹ̀ kó kàn máa ṣe kí nìkan kó náà máa lọ bóyá irú máa lọ gba ṣọ́ọ̀bù ní gbòòrò tó máa pé ó fẹ́ oúnjẹ ló fẹ́ máa tà kó máa lọ kó máa bọ̀ they were thinking like mama Àgbàlá ní pláàni fún Rónkẹ́ tó discuss pẹ̀lú mi tó fẹ́ fi assist Rónkẹ́ gbà náà mo wá ní òkè tó wáyé pé báyẹn ni Àgbàlá wá ní pé kọ́ lọ ná oye tí wọ́n ń ta márúwá tuntun oye márúwá ó ti ń lò ó ti fi lọ màmá Àgbàlá ní kò mí pé kọ́ lọ bèrè oye tí wọ́n ń ta márúwá gangan márúwá tuntun àwọn máa kó owó tuntun yẹn wọ́n máa kó fún he discusses with me mo ní láti jẹ́ pé owó tuntun náà lè máa fún tó yẹ kó dé máa wà ókè nǹkan kan wọ́n ní ókè ìgbà tí wọ́n máa ní pé kọ́ lọ débi márúwá dà ó ti fi márúwá crash ìgbà tẹ́mi wá bèèrè lọ́wọ́ Àgbàlá pé bó wá lọ̀rọ̀ márúwá ní ó lọ́rọ̀ mà ṣe sọ ó ní kò ṣe sọ síta o wípé márúwá tí àti Folúkẹ́ Dáramọ́lá tí wọ́n gbé fún kíní o kí ló ń jẹ́ Rónkẹ́ ó ti crash ó ti bàjẹ́ mo ní ṣé ẹ̀dẹ́ padà tó ní ṣé wọ́n á ṣe sọ síta ní tó ṣe gbé fún òun ló wá ń parọ́ pójú ọ̀nà kan ìwọ́n tó pé nígbà tó fẹ́ ra márúwá ìta sọ́pọ̀ kèké kan bá wọn máa fi sẹ́ẹ̀tì ọ̀pọ̀ kè ṣé wọ́n máa bẹ fowó ẹ̀ pamọ́ ni má bàjẹ́ tó wáyé kó gẹ̀ fẹ́ fi rà tó ní wọ́n sọ nígbà tó bá ṣe fẹ́ fi ṣe pé kò tí ì mọ kíní yẹn wà dáadáa kó má lọ ṣe kíni kó má lọ pa ọ̀tá rẹ̀ dànù pé ó ti fi kíní yẹn tó fi lásídẹ́ǹtì ok mo ní tó wá lọ́jọ́ wá bèrè kíní tó ní àṣírí business tó fẹ́ máa ṣe tó bá ti ń tajà ó máa lówó lọ́wọ́ tó bá ti kó fẹ́ máa ra márúwá gan kó máa káwọn yóò máa deliver fún gbogbo ẹ̀ ni wọ́n bá plan pé ó ti lè rà wípé fẹ́ pé tó bá yẹ pé tí wọ́n bá dẹ̀ rà yẹn lọ́wọ́ ẹ̀ bóyá ó fẹ́ máa fi kọ́ gbé fáwọn tó máa wà táwọn máa deliver fún lójoojúmọ́ owó òjò àdé pé ṣùgbọ́n pé àwọn gbọ́dọ̀ parọ́ fún mi Rónkẹ́ ò mọ kíní yẹn wà dáadáa pé ó ti kíní yẹn ti ń ṣe lẹ́gbẹ̀ẹ́ kó tó wá tètè tó wá lọ crash tó wá lọ bàjẹ́ Rónkẹ́ ò sọ tòótọ́ fún Folúkẹ́ Dáramọ́lá kíní yẹn last dent ni pàtó máa sọ báwo lójú ọ̀nà yẹn ti bàjẹ́ ẹnu burúkú ló fi ba bẹ̀yẹn jẹ́ láti jẹ́ ká mọ̀ wípé àdúgbò yẹn ò da accepted àdúgbò yẹn ò da ẹ̀jọ̀ kí ló ṣàdúgbò tẹ́ kó lọ lẹ́kọ̀ọ́ Folúkẹ́ Dáramọ́lá lòun ra freezer àti Folúkẹ́ Dáramọ́lá rà fún ẹ ìyá àbíjọ ọmọ aráyé le wọ́n ní wọ́n ra freezer fún yín mà wọ́n rẹ́ǹtì ilé ọdún kan wọ́n rẹ́ǹtì shop ẹjọ bọ́ọ̀ lẹ́ṣẹ̀ náà 3 million yín jàre torí àwọn àgbàtà wa kó 2.4 something lé àwọn ọmọ bá ṣe náà
àti calculate fún yín ẹ ṣáà gba rent ilé rent shop ẹ ṣe deep freezer wọn lára màmá òyà wọn rajà síbẹ̀ o àbí ṣe ẹ̀kan gbé freezer síbẹ̀ pé kí màmá máa wo freezer lójú ni ṣé wọ́n rajà sínú ẹ̀ so wọn ò lè maintain life wọn láì ṣe pé ẹ gba public fund wọn ẹ lè maintain ẹ lè move on pẹ̀lú life yín láì ṣe pé ẹ ṣe bẹ́gibẹ́gi lórí social media owó ọ̀fẹ́ ó ti mọ yín lára so àti ìyá àtọmọ ẹ ò lè mẹ ṣé wọ́n sọ pé àwọn ní a kí Rónkẹ́ wọn lọ́kọ ẹ ti wá bẹ̀ pé Rónkẹ́ ń lọ lé ọkọ Rónkẹ́ ń lọ lé ọkọ jọ ṣó ò lọ lé ọkọ mọ́ ni ṣó tó bá tiẹ̀ lọ lé ọkọ tó bá wà lọ́dọ̀ ìyá ẹ̀ gan o lè ṣiṣẹ́ lọ kó wọlé padà kó kò forí sùn kó tọ́jú màmá kó jáde lọ kó jáde bọ̀ o ò rí ṣe wọ́n ní owó 2 years ṣé owó ọdún méjì náà san ni is 2 years owó ọdún méjì náà san ẹni tó bá wá san owó ọdún méjì oṣù mẹ́rin bóyá oṣù mẹ́ta àbí oṣù mẹ́rin lẹ́sìn ló tí ì lè lo oṣù mẹ́rin gan because oṣù tí kìnìún ẹ̀ bá ṣẹlẹ̀ ní April March bóyá April náà bá yín gbalé. So without the consent of the public tó dá owó fún yín ẹ kúrò nù ẹ̀dẹ̀ kúrò ní ẹ fi lé rẹ́ǹtì àbí abẹ́ ẹ tilẹ̀kùn mọ́. No kò yé wa without the consent of the public tó ẹ pẹ̀ pé public fund ni tí wọ́n dáwó fún yín ọlọ́run ṣe mi ò dáwó mi ò dá lára 3 million mi ò dá lára 3 million àdáwó ìdíyà nígbà táwọn yẹn pé ìyá alájẹ ẹjọ ẹ ṣe ká dáwó kí mo èyí tẹ wá bá mi kí mo sọ fún yín mo ní mi ò ní interest mo ní ẹ tó bá fẹ́ dá ibi ẹ bá tèèyàn jẹ́ o tó bá wù yìí tẹ ẹ bá fẹ́ dáwó mo ní ẹ lọ dáwó ọmọ ọlábàwò ni àbúrò mi tó sọ ìyá bébì ọmọ náà Rosemary God bless you congratulations once again mo ní ẹni tó bá fẹ́ dáwó mo ní ẹ lọ dáwó fún ọ mo ní I'm not against it mi ò ń bá tèèyàn jẹ́ mo ní bọ èmi o kọ́bọ̀ mi ò lè síbẹ̀ èmi o mi ìdẹ́ni fi platform mi gba owó ẹni tó bá fẹ́ ṣe mo ní káwọn náà tiẹ̀ mi tí mo tiẹ̀ bá dé tá a ti ṣe bẹ́ẹ̀ àwa ti ṣe rí káwọn náà padà lọ ṣe káwọn míì náà padà gbé láti bẹ̀ bóyá ọjọ́ mi oníkálukú ó lè kẹ́kọ̀ọ́ lára di ọ̀pọ̀tọ́. Wàláì tàláì àwọn pípù yìí wọ́n ti jẹ́ ká mọ̀ gbangbangba pé àwọn gangan nìṣòro ayé wọn àwọn lógun tó ń jayé wọn ayé kò ṣe wọn àwọn gangan ní ọlọ́kànjúà olójú kòkòrò alájẹsẹ́ alájẹmúrá aláìmoore aláìnítẹ́lọ́rùn gbogbo àwọn ajẹ́tìsì yẹn ìyá àbíjọ maráyé lè àtọmọ ẹ̀ lónìí alábòsí òun wá ní Folúkẹ́ Dáramọ́lá ṣó ti rí ẹ̀yìn alábòsí ṣó ti rí tó máa ń gbẹ̀yìn alábòsí ó wá ní kíní ò gbọdọ̀ pè ẹ́ mọ́ kò ṣe ní pè ẹ́ mọ́ ṣèbó ò tí ì gbalé fún ọ ní Banana Island wọn láìkí ibẹ̀ yẹn nínà Folúkẹ́ Dáramọ́lá kí ni ẹrù ẹni ìyá àbẹ́jì ìwọ náà ló mọ̀ sìn ara ìyá àbẹ́jì ò yá wọ́n pe Folúkẹ́ Dáramọ́lá Folúkẹ́ níjẹ̀ bóyá tó ní o sẹ́ndì ẹ̀ sí wọn owó ti tán Rónkẹ́ níjẹ̀ bó sọ pé wọ́n ní oúnjẹ ó lè pọ́nsọ oúnjẹ ṣé bó sọ pé ara ìyá àbẹ́jì ìyá ṣé bó sọ pé kíní kan pé kò sí oúnjẹ ẹ wá di bùkátà kalẹ̀ ẹ mọ̀ pé pírọ́bẹ́mù ńlá lẹ jẹ́ fún ìgbésí ayé ara yín ẹ kàn wá di ẹrù ya kalẹ̀ ẹ fẹ́ dìlé wa lórí social media èyí ò kí sojú àánú la sojú àánú ni èyí ò kí sóre la sóre ni èyí ẹ ṣàánú èèyàn náà ṣàánú yín ni ẹlòmíì wá ìrànlọ́wọ́ tó ń ṣe fún yín tí wọ́n bá ṣe ìlàjì ẹ̀ fún ìgbésí ayé adé ní ìtumọ̀ adé yàtọ̀ ẹ power tap lórí TikTok jàre tí wọ́n bá ṣe pínpín fún ẹlòmíì nínú àwọn oore tí wọ́n ṣe fún ìyá àbẹ́jọ Maráyé àti ọmọ ẹ jẹ́ ká calculate gbogbo oore tí wọ́n ṣe fún náà ẹ wo oore tí Àgbàlá Gabriel ṣe ẹ wo àwọn oore tó jáde lọ́dọ̀dọ̀ Folúkẹ́ alábòsíán tá a bá kó gbogbo ẹ̀ pọ̀ ẹ mọ̀ pé ńlá ni
wọ́n ní lọ́ọ̀kì ẹlòmíjọ́ tẹ́lẹ̀ mi ti délé ayé kò tí ì rèéyàn bá sanwó ilé débi pé wọ́n rẹ̀ ń tilé fún wọ́n sanwó ọdún 2 débi pé wọ́n ralẹ̀ wọ́n kọ́lé fún màmá ìyá àbíjọ ọmọ aráyé le ilé mi ni ilé ẹ̀wọ̀n lẹ́yìn Rónkẹ́ wà lẹ́nu gbàgàdà bí ìgbà tí màálù bá gbé mángòrò kí Rónkẹ́ máa sọ fún àwa lórí ìkànnì yìí pé ṣé kí màmá wa kú ni pé màmá làwọn lọ lé màmá bẹ̀ kú màmá lọ lé ilé ìwòsàn bẹ́ẹ̀ nínú igbó ni ó wá ká múlùkẹ́ dára mọ́lá ó ká lára ó dùn tí ó dùn ṣìún ó wá ń dùn mọ́ mi lẹ́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  inú igbó ọjọ́ kìíní àná òkúta tí àwọn ọ̀wọ̀nlé kọ̀ sílẹ̀ wá di pàtàkì gúnlé tó bá tún ní lọ́la ṣẹ́ni ìyá yẹn bọ̀rọ̀ bébí ti ná wọ́n gan mi tán gbé lọ lẹ́kọ̀ọ́ Fọlúkẹ́ kàn gbalẹ̀ fún wọn fi ṣọ́ọ̀bù sí ó gba ṣọ́ọ̀bù sí ó ra fíìsà rí ẹmọ bá láì fún yín ó máa ṣe weekly donation monthly donation fún wọn ebi ti yá apá wọn owó séjì tí wọ́n kọ́lé wọn lọ́wọ́ Rónkẹ́ ti fi jógẹ̀lẹ̀ jẹ́ tó bá ti mú mọ́ǹtì ní ọmọ jẹran yóò mọ jẹ síkìnì wọ́n ti fi ṣe bẹ̀ wọ́n lè fi wọ́n ṣe mọ́ olówó gbà nìyẹn ẹ dákun ọjọ́ mélòó lẹ lò lẹ́kọ̀ọ́ Èkó expensive fún àbí Èkó expensive fún àbí ẹ tún lè parẹ́ ẹ lẹ́ni pé òṣìṣẹ́ ọ̀sìn lẹ́gbẹ̀ẹ́ ilé tẹ́ lọ lẹ́sẹ̀ rò kó kẹ́ padà sí Ìbàdàn ká pé lọ́jọ́ kìíní àná ìgbà tí Fọlúkẹ́ tiẹ̀ sọ pé kó wá ràn yín lọ́wọ́ tí màmá ọmọ aráyé ìyá àbíjọ ọmọ aráyé lè bá sọ làákàyè ṣe ìbínú màmá ká pé wọ́n bá sọ kalẹ̀ lọ́jọ́ kìíní àná tó sọ pé ẹ wò mí ibi tí mo wà yìí àwọn ọmọ Nàìjíríà yẹn ló fi ṣe mí láàánú mo sì fẹ́ràn bíi ní gbogbo ìgbà tí mi bá ń dùn ni mò ń dúpẹ́ ṣeun Àgbàlá Gabriel náà tọ́ náà ń lò mo dúpẹ́ o tí ẹ lọ pẹ̀lú ọ̀bọ jáwòrà tẹ́ ẹ lọ team up nígbà tí Àgbàlá kọsẹ̀ tí ayé tí wọ́n ṣe kíni tí wọ́n ń tọ́ sọ́nà lọ́wọ́ tí ayé sọ pé báyìí táwọn èèyàn sọ pé torí afẹ́rùn ẹ àfẹ́ kó ṣubú ó kọsẹ̀ ni ò tí ì ṣubú tí wọ́n sọ pé n tó ṣe yóò dá kò dá you have to stop tí gbogbo èèyàn ń sọ tí èṣe pé táìmù yẹn ni Fọlúkẹ́ Dáramọ́lá lọ kó sábẹ́ wọn tó wá team up pẹ̀lú wọn tí àwọn ẹnu wá ń já wáyà àwọn méjèèjì àti ìyá àtọmọ náà wá ń já wáyà tó wá ń sọ̀rọ̀ ẹ̀rù sì bà mí ẹ̀rù ènìyàn bà mí mo rí pọ́mọ aráyé le ayé tótó ayé o ayé àkàmọ̀ra o ayé tótó mo túbà o ẹ̀rù èèyàn sì bà mí ẹ̀rù èèyàn bà mí wàláì tàláì ẹni tó bá gbọ́ gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ìyá àbẹ́jọ ọmọ aráyé ilẹ̀ àti Rónkẹ́ lọ́jọ́ kìíní àná àwọn tó ń support wọn nígbà ìmọ̀ kan pé why you support pé ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wọn yẹn ò lè jẹ́ kí èmi gan sọ pé mo fẹ́ support wọn because kì í ṣe right time ni wọ́n wá ja ìjà yẹn àbòsí àtọ̀tẹ̀ dúkù rìkísí òun ni wọ́n gbé wọlé nígbà yẹn rìkísí ló pa wọ́n pọ̀ tó dọ̀rẹ́ àti Fọlúkẹ́ Dáramọ́lá àti ìyá àbíjọ ọmọ aráyé ilẹ̀ àti Rónkẹ́ ẹni ibi tí ń han yọ tí ń gbọ́mọ rẹ̀ balùwẹ̀ lọ́ọ̀rẹ́ ìwú ẹ̀ ni wọ́n. ká ní wọ́n ja ọ̀rọ̀ ká ní ọ̀rọ̀ yìí ti wáyé kó tó di pé Àgbàlá kọsẹ̀ nígbà yẹn mi ò bóyá mi ní ìrò lọ́nu bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí ẹni yìí wá ní ìṣòro tó kọsẹ̀ tí gbogbo wa sọ pé ó ṣe báyìí kò dá stop change èyí náà wá gbé tiyín dé ọ̀rọ̀ tí ẹ̀dùn lẹ́nu yín tí ìbá ṣe pé ẹ̀kàn ṣe àyà kìrán aláìmoore alájẹ táìmù yẹn lẹ́yìn náà wá jáde lẹ́wà fẹnu òkè lù ti sàlẹ̀ ibi tó tiẹ̀ kan fún wa gan ibi tó tiẹ̀ ṣe fún wa gan ṣèbí kò tiẹ̀ fún wa lówó owó tá a jẹ gan kò tún 30,000 là kò fún wa lówó kì í ní o lè a lè má ṣe ilé yẹn gan ó ti jìnnà jù igbó ló wà igbó rere ni
ṣọ́ọ̀bù yẹn ọjà tán rà sí ó expire ni gbogbo dùsì yẹn expire ni wọ́n ra mọ́tò fún yà mọ́tò wo mọ́tò tí ò dá mọ́tò kẹdúkẹdú mọ́tò tó ti bàjẹ́ kò sí ẹ̀ lọ kíní kan tó fi bàjẹ́ ẹnu burúkú ẹnu òṣì ẹnu ìyà ẹnu ọ̀tẹ̀ ẹnu àbòsí ẹnu aláìmoore lẹ́dẹ̀ẹ́fẹ́nu ṣáàtà nǹkan báyẹn bẹ́ẹ̀ ìfẹ́nu ṣáàtà mo sọ pé ẹ̀ moore kálẹ̀ bá sọ dáadáa nígbà tó ní ìṣòro ni nílòótọ́ wọ́n lè rí nǹkan tó ṣẹlẹ̀ sí wọ́n dẹ̀ lè ṣẹlẹ̀ o bá a ṣe sọ pé wọ́n ṣe báyìí àwọn lè jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí bóyá àwọn dẹ̀ ti ṣe dáadáa sáwa nígbà táwa dẹ̀ dé wọ́n ṣe báyìí fún wa ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ bá wa fàdúrà máa ràn wọ́n lọ́wọ́ ní kọ́nà má jẹ́ kán ṣubú táìmù tá a wà yìí ẹ jọ̀ọ́ wọ́n ṣe fáwa àwa ti ẹ̀ jẹ́ àti jata wọn àti jẹ́ pé wọ́n àti jẹyọ wọ́n ṣe dáadáa fún wa ẹ wò wọ́n kọ́lé fún ìyá mi kí ìyá náà ní wọ́n kọ́lé fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà mo bẹ̀ yín ní ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàforíjì fún gbogbo ẹ̀yin tó ṣe ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàforíjì fún ẹ jọ̀ọ́ bá mi ṣàforíjì fún Ọlọ́run jẹ́ kó ṣubú kí ìyá yẹn jáde síta kó máa pariwo ẹ̀yin abiyamọ ayé ẹ bá mi ṣàdúrà fún wọn Àgbàlá ẹ bá mi torí tèmi ẹ bá mi wo owó orí mi ẹ bá mi ṣàdúrà fún ẹ bá mi ṣàforíjì fún kò sẹ́ni tí ò lè kọsẹ̀ ọmọdé ni yíyọ̀ lẹ́sẹ̀ ẹsẹ̀ ọ̀dọ̀ yọ kọ́lọ̀ má jẹ́ pé kí ẹsẹ̀ kó yọ kọ́lọ̀ má jẹ́ kó ṣubú kí ìyá yẹn wá máa gbàdúrà irú àwa tá a jẹ epo tá a jẹ yọ èyí kí ni wá máa bí wa kí ìyá yẹn wá máa calm wa down kó máa ní ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà ẹ jọ̀ọ́ bá mi ṣàánú fún ẹ jọ̀ọ́ ẹ fàánú gbà Ọlọ́run mi fàánú gbà ọkọ ìṣàdúrà pé lọ́lá ewu tó wà lórí mi yìí lọ́lá oore tó ṣe fún mi lọ́lá kó dùn mí nínú lọ́lá pẹ́lẹ́dàá mi kó wá sọ á wà rí àwọn èèyàn tó jábí ọmọ wá sọ pé màmá yìí máa dẹ̀ mọ́re pẹ̀lú nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ yìí ẹ wò ẹ jẹ́ ká béèrè gbogbo tágbàlá ṣe jẹ́ ká máa fàdúrà ràn lọ́wọ́ ẹ jẹ́ ká màmá yìí dẹ̀ wá dá ẹlòmíì wá pé pẹ̀lú tí ìyá ìṣe ẹjọ́ ẹ pin account number màmá yìí ṣe dáadáa nígbà tí arákùnrin kọsẹ̀ màmá yìí dúró tì í nígbà tó kọsẹ̀ màmá yìí abiyọmọ ni abiyọmọ ayé ni ìyá àbèjì kì í ṣalájẹrà kì í ṣalájẹsẹ ìyá ni ìyá tó fi ń tọrọ ìyá ni ìyá tó fi ọjà pọn ọmọ ni ìyá tí ìjẹ́ kọ́ ọmọ jábọ́ lẹ́yìn ẹ̀ ni ìyá àbèjì ṣó ṣe bẹ́ẹ̀ ìyá àbèjì ọmọ aráyé lè ṣó ṣe bẹ́ẹ̀ àwọn tó wù ẹ́ sọ̀tọ̀ fún ẹ ní ìyá àbèjì ọmọ aráyé lè ó ṣeé ṣe kán ti rí ìwà ẹ o tàbí àwọn ló sì forúkọ yẹn bí ìwà ẹ̀rọ ló fi bà tiyín jẹ́ bí ò bá wá ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà sì wà ń hùwà ọmọ aráyé gangan lọmọ aráyé lè